ó tó jọ́ mẹ́ta àti gbogbo ọmọ Yorùbá òun má ti ń dàgbà kan. Ìṣọ̀kan Oòduà TV ẹ má bá ń ṣe àìtó yìí bẹ́ẹ̀ ṣe ń wọlé. Àdúpẹ́. You call me now and I block you. Don't call me now. Don't call me now. Don't bother to call me now. I'm just getting online. You don't need to call me now. You don't need to call me now. Mo kí gbogbo ọmọ Yorùbá káàbọ̀ níbikíbi tí ẹ bá ti lórí ọ̀fẹ́ láti máa gbọ́ mi àbí láti máa wò mí kétékété. Ìṣọ̀kan Oòduà TV náà la wà. Ẹ má bá ń ṣe àìtó yìí. Ẹ bá ń ṣe àìlógúnlógún, ẹ bá ń ṣe àìlọ́gbọ̀nlọ́gbọ̀n bó tiẹ̀ jẹ́ wípé a ní àǹfààní àkókò tó pọ̀. But péréte àkókò ta ní, we are going to make judicious use of it. Yes. Mo ṣèbò, mo spoke English dànùdànù. Táwọn ẹ̀sán àwọn aráàlú kan tí a gbé bò. Àwa ṣèbò dànùdànù. Mo kí yín káàbọ̀ lẹ́ẹ̀kan sí. Ẹ̀yin àlehólà máhùwárà sáàtọ̀lá hápẹ́yà yìí. Ẹ̀yin àfa Ọlọ́run. Wòlíì Sheikh Mukadam tí ẹ jókòó sórí àwọ̀ lórí pé àníṣe ojú òní tàdísá ọmọdé ẹmọ àdúpẹ́ lọ́wọ́ yín. Mo wá sọ pé assalamu alaikum rahmatullahi ta'ala wa barakatuh. Ẹ̀yin bàbá mi ìyá mi nínú ẹ̀sìn kìrìsìtẹ́nì tẹ́ wà lórí òkè tẹ́ ń bẹnu ilé ìjọsìn tẹ́ sá wà lórí pé àníṣe ìmọ̀ tó ìmọ̀jọ ìmẹ́ni ò ní dalẹ̀ ìmọ̀jọba orílẹ̀-èdè Nàìjíríà lórí ọmọdé ẹmọ ìmọ̀ wọn ò ní jọ tẹ́ wà lórí àdúrà bẹ́ẹ̀ lẹ́ ń pè lọ́tọ̀ lọ́sì pé kí tó lọ́ bá dé bá ìmọ̀lá tó bá dé. Adúpẹ́ o adúpẹ́ lọ́wọ́ yín o Bishop Reverend nínú ìjọ Àgùdà ìjọ mímọ́ ìjọ Olúwa gbogbo yín pátápátá adúpẹ́ lọ́wọ́ yín o ẹ ṣé gan. Àlàáfíà Olódùmarè kò ní fi yín sílẹ̀. Àlùbáríkà àwọn tọ́lọ́ ń kúlẹ̀ ayé lọ́wọ́. Mo wá kẹ́yìn bàbá mi ìyá mi ẹlẹ́sìn kan ẹ̀sìn kan ẹ̀yin ẹlẹ́sìn kan àbáláyé ó kí yín o wípé abọ́rúbọyè bọ́ṣiṣẹ́ ewé a máa jẹ́ egbò a máa jẹ́ ẹ̀ ní í ṣe ewé já bẹ́ẹ̀ ní í ṣe egbò wà. Àlùbáríkà àwọn tọ́lọ́ ń kúlẹ̀ ayé lọ́wọ́. Mo kí yín ẹ káàárọ̀ níbikíbi tẹ́ bá ti lórí ọ̀fẹ́ láti máa wò mí. Mo wá júbà ẹ̀yin ìyá mi abọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀ ẹ̀yin tẹ́ ẹ pọnmọtọ́mọ yìí fi jábọ́ ẹ̀yin tẹ́ ẹ pọnmọtọ́mọ yìí fi ṣìnà ẹ̀yin adótọmọ ńjọ́ tó gún bá le ẹ̀yin adótọmọ ńjọ́ tílẹ̀ bá dàrú àdó mẹ́ta báyìí làdó ẹ̀yin ìyá mi ọ̀kan fọ́ ọ̀kan nù ẹ̀ ń fi kan ṣoore kiri ìkan tó kù ẹ fi ṣàwọn ọmọ Yorùbá ẹ fi ṣe wá lórí owó ẹ fi ṣe wá lórí ọlá ẹ fi ṣe wá lórí àìkú tí í ṣe baálé ọ̀rọ̀ torí pé kí ni ẹ̀yin làgbà gbanigbani o ìbà orí tó kún tí ò níná ìbà ọjà tó kún tí ò lérò ìbà oko tó pọ̀ jaburata tí ò nírúgbìn ẹ̀yin àgbà gbanigbani mo kí yín o mo kí yín pé ẹ káàárọ̀ o ẹ káàárọ̀ ó tójọ́ mẹ́ta tá a ti pàdé lórí ìkànnì pé ká bára wa fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ láti bí ijọ́ mélòó kan ẹ ní bínú ni n tó dé lóní ká wá rí òun n tó ṣẹlẹ̀ ló fà á ọkàn ò tún balẹ̀ bọ̀ àdúpẹ́ nínú gbogbo ká ṣá máa dúpẹ́ kí Olúwa kó bùkún orílẹ̀-èdè mi orílẹ̀-èdè wo là ń sọ̀rọ̀ nípa ẹ̀ à ń sọ̀rọ̀ nípa orílẹ̀-èdè olómìnira tí gbogbo wa àtèmi àtẹ̀yin tá à ń palantia tá à ń polongo pé àníṣe Ọlọ́run ò gbé wa kúrò nínú oko ẹrú orílẹ̀-èdè náà tó jírí yàtá wáyé Ọlọ́run gbé wa kúrò níbẹ̀ ẹrú orílẹ̀-èdè wo là ń sọ à ń sọ̀rọ̀ nípa Yorùbá nation. Mo kí admin officer wa Olúwapẹ̀lúmi Ọlákúnlé ojú ìgò mo kójú ìgò àwọn ojú ìgò ní international. Mo kí gbogbo Yorùbá World Media Presenters pátápátá Yorùbá World Media Organization látòrí evangelist Jídé Ìgè ìyá mi Queen Ara bàbá chairman pátápátá Ọ̀túnba Òsénì tí kárí gbogbo àwa àyókù pátápátá. Mo kí a pé a kó iṣẹ́ takuntakun lórí òmìnira Yorùbá léyìí tó sì ti kanlẹ̀kùn tó súnmọ́ wa dẹ́dẹ́dẹ́. Olóyè Sunday Àdìsá ọmọ Adéyẹmọ akókò gàgàrà tó gorí àpáta lọ rèé létéńté ojú tó lé ojú tó ké olówó orí ọkọ Adérọ́pò ọkọ tó yọ̀ sí bàbá Yọ̀mídé bàbá Richard bàbá Michael bàbá Ronaldo ìbà Ronaldo alálùbáríkà ọmọ. Mo kí yín o pé bàbá ẹ káàárọ̀ àpò àná. Mo sì kí bàbá mi Professor
Bánjí Akíntóyè pẹ̀lú bàbá mi Professor Adéníran wípé a kú dédé àsìkò yìí àlùbáríkà ọlọ́run kò ní fi yín lẹ̀ orí àjẹ́ ìjẹ́ tán ọlọ́run yóò máa bá yín gbé o. Níbo là ń lọ tá ń yà bí tá ń lọ òpọ̀ ọ̀pọ̀ èèyàn gan ò mọ̀ pé kí ló bí ilé ẹjọ́ tí ó wáyé ẹjọ́ ìgbẹ́jọ́ tó wáyé lánàá kí ni tó bí báwo ni ẹjọ́ yẹn ṣe débi tó dé kí gẹ́gẹ́ lẹ́gbẹ̀rẹ̀ ilé ẹjọ́ kí lẹ́ tako ìdájọ́ wo la gbà tẹ́lẹ̀ kí ni ìjọba àpapọ̀ láti ọ̀dọ̀ Màlàmí kí lẹ́ tako kí ni tán tako ìjú tí ẹ̀ ṣẹlẹ̀ rí kí ẹ pé èèyàn kan kéèyàn kan gbé odidi ìjọba relé ẹjọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà kó dẹ̀ win sótú wá ṣẹlẹ̀ rí kí ẹ gbé yẹn ẹjọ́ kókó kan ṣoṣo relé ẹjọ́ kérò wa máa wọ́ pítímú nílé ẹjọ́ kí ló fà á bọ́ bá nínú re ọ bá gbìyànjú kó níwà re ìwà ọmọ Adéyẹmọ ló ń tọ́ ọmọ Adéyẹmọ lẹ́yìn iṣẹ́ rí ọmọ Adéyẹmọ ni òfò ọmọ Adéyẹmọ lẹ̀ ọ̀tọ̀ ní tọ́lú ọ̀tọ̀ ní tọ́lú o ẹni àfihàn ọ yàtọ̀ sẹ́ni tó fi ránra ẹ̀ Olódùmarè ló jẹ́ ọmọ Adéyẹmọ Olódùmarè ló dérí ẹwà fákòkò ọmọ Adéyẹmọ ẹ wò ó màá ṣàlàyé ráńpẹ́ kí la gbé lọ ilé ẹjọ́ kí ni judgement tá a gbà tẹ́lẹ̀ kí ni wọ́n pè tako pé kò tẹ́ àwọn lọ́rùn tí ẹ gbére ilé ẹjọ́ ẹ gbọ́ ìgbà tó ń ṣe ìkọlù sílé olóyè ní July 1st tí ẹ balẹ̀ jẹ́ tó bọ̀nà jẹ́ tó gbẹ̀mí èèyàn méjì ní fọnáfọsù wọ́n gbẹ̀mí Àdògán tí gbogbo èèyàn mọ̀ sí Ọládàms Motors ní ìlú Òṣogbo wọ́n gbẹ̀mí àfáà Fatai tó jẹ́ mọ̀lẹ́bí olóyè ìyẹn ní òru July 1st wọ́n bà gbogbo dúkìá olóyè Sunday Adisa ọmọ Adéyẹmọ jẹ́ wọ́n bà gbogbo dúkìá wọ́n bà jẹ́ wọ́n káwa kan ó dé ìlú Àbújá bẹ́ẹ̀ yẹn bá lọ sí hajj wọ́n á lọ́jọ́ mẹ́wàá ó pẹ́jú ọ̀sẹ̀ méjì àwa lọ sí hajj tó lé ní oṣù méjì bọ̀ a dúpẹ́ a lọ sí hajj l'Àbújá a dẹ̀ kúrò ní hajj a tó dúpẹ́ fọlọ́run ìgbà tó di pé wọ́n ń lépa ẹ̀mí olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ṣá agbéra agbẹjọ́rò wa agbẹjọ́rò bàbá olóyè Sunday Adisa ọmọ Adéyẹmọ ìyẹn Chief Omiyale SAN wọ́n kọ̀wé òdìlé ẹjọ́ gíga nípínlẹ̀ Ọ̀yọ́ ilé ẹjọ́ gíga ìpínlẹ̀ Ọ̀yọ́ gba ẹjọ́ náà rò sọ́tún wọ́n rò sósì wọ́n sì rí wípé àwọn aráàbí wọ́n jẹ̀bi ẹ̀bi kí ni wọ́n jẹ ìtẹ́ ọmọ ènìyàn lójúmọ́lẹ̀ ìtẹ́ ẹ̀tọ́ ọmọnìyàn lójúmọ́lẹ̀ tá a mọ̀ sí fundamental human rights wọ́n tẹ ẹ̀tọ́ olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ṣá wọ́n tẹ ẹ̀tọ́ ẹ̀ mọ́lẹ̀ àkọ́kọ́ nú ẹ̀tọ́ ẹ̀ tẹ̀ mọ́lẹ̀ ẹ digun wọlé rẹ̀ ní òru ẹ wá lọ́sàn-án kò sí letter of invitation ẹ ní letter of arrest ẹ ní nǹkankan ẹ wá wọ inú ilé rẹ̀ ní òru gẹ́gẹ́ bí olè ẹ wá wá gẹ́gẹ́ bí olè lásán ẹ wá ní wá pé bọ́ bá lè dogun kó dogun bọ́ bá lè dìjà kó dìjà bọ́ bá lè dọ̀tẹ̀ kó dọ̀tẹ̀ ẹ̀ka lu ilé olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ṣá ní dédé aago kan ó lé ní 30 ṣẹ́jú that is around 1:30 a.m. on July 1st
lára ìtọ́ olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ṣà tí wọ́n tó tẹ̀ lójúmọ́lẹ̀ ó ní wípé kàkà ká délé olóyè ká ní a ò bá ọjà afẹ́kọ̀ jáde sí wa ni ká sì sọ̀rọ̀ ní tùbínùbí wọn ò ṣe yẹn wọ́n dé wọ́n ṣínà bábólẹ̀ wọ́n gbẹ̀mí èèyàn méjì ní fọnàfọ̀nso àfa àfọ́tà yìí wà lórí ìran tí yan rákà lọ́wọ́ fọba tó níni Àdògán ṣẹ̀ṣẹ̀ jáde dé wọnú ilé ni lọ́pàdé kú òjijì ológbò bẹ́ẹ̀ bá gbàgbé bẹ́ẹ̀ bá rántí wọ́n gbẹ̀mí ológbò mẹ́ta ní fọnàfọ̀nso ní ìròrí pé bóyá olóyè Sunday Adéṣà ọmọ Adéyẹmọ ó ti dológbò ara fundamental human right ni o ẹ̀tọ́ mùsù yẹn ẹ tẹ̀ mọ́lẹ̀ you deny the cat right to live to life ẹ já okùn ẹ̀mí mùsù yẹn lójijì màálù tán so mọ́lẹ̀ síta torí pé olóyè a lè má pa màálù lé olóyè ẹnà màálù nínú pé wọ́n ní láàrin ọ̀sẹ̀ mẹ́ta táwa fi re hajj tá a wà ní hajj lọ́hùn màálù yẹn ń sun ẹkún tí ò lè dá dìde ẹ tẹ ẹ̀tọ́ màálù yẹn náà ẹ tẹ́ lójúmọ́lẹ̀ ni torí wípé kí ni ẹ̀mí ń mí lára tiẹ̀ náà ẹ bọ́ síbi dúkìá olóyè ẹ bà gbogbo dúkìá jẹ́ léyìí tí dúkìá tèmi náà wà ń bẹ̀ gbogbo mọ́tò pàlọ́tà lẹ fọ́ second in command ẹ fọ́ mọ́tò tèmi náà ẹ bàjẹ́ kalẹ̀ ara ẹ̀tọ́ tẹ́ ẹ tẹ̀ lójúmọ́lẹ̀ nìyẹn o kí ló wá dé tẹ́ fi ṣe bẹ́ẹ̀ kí lẹ̀ṣẹ̀ ọmọ Adéyẹmọ ọmọ Adéyẹmọ ní wípé ìran mi ti tó bọ́ lóko ẹrú ìyà tí ìran mi ń jẹ yìí ó ló tó gẹ́ ọmọ Adéyẹmọ ní wípé òṣàbò ò lè gbè mí kí ló dé tó lè ṣe ní bó ṣe bá mi ìjà máa bá ní tan káfáni ní tan ya bí ọ̀rọ̀ tí ọmọ Adéyẹmọ sọ ní ẹni kó mórí wá kó fọrùn lẹ̀ Fúlàní ń pààrọ̀ rẹ̀ Fúlàní ń jíran rẹ̀ gbé Fúlàní ń fipá bá ìran rẹ̀ sùn mọ̀ wójútùú ṣe ìgbà tó di pé ọmọ Adéyẹmọ ní mọ́fokò mi dáná ọjọ́ kan lèèyàn kọ ẹ wá so pàǹpá pẹ̀láwọn ọba òfò kan ẹ so pàǹpá pẹ̀láwọn olóṣèlú kan ẹ so pàǹpá pẹ̀láwọn gómìnà tí ò ní lálẹ́ kan lẹ̀ Yorùbá ẹ ká lólé ọmọ Adéyẹmọ ẹ balẹ̀ jẹ́ ẹ bọ̀nà jẹ́ léyìí tó túmọ̀ sí wípé ẹ tẹ ẹ̀tọ́ ọmọ Adéyẹmọ lójúmọ́lẹ̀ you intrude into his privacy you destroy a lot of things ẹ káwa náà láìṣẹ̀ láìrò ó dìlú Àbújá bọ̀ adúpẹ́ èyí ni Chief Omiyale gbèrè ilé ẹjọ́ adájọ́ rẹ̀ dá ẹjọ́ náà bó ti tó àti bó ti yẹ kódà nínú ọ̀rọ̀ adájọ́ lọ́jọ́ náà nígbà tó ń give judgment ó ní pé kálá lè rí àwòrán àwọn tó wá sílé olóyè tá a dẹ̀ lè rí orúkọ wọn ó ní ẹni tó yẹ ká yẹgi fún ní gbogbo wọn látàrí ìwà láabi tí wọ́n hù adájọ́ ní kí ẹ lọ rèé fún olóyè Sunday Igboho ní 20 billion naira adájọ́ tó wá ní kí ẹ san 500 million fún àwọn lọ́yà owó pé ìkọjá àyè ìgbà àlẹ́ ṣe léyìí tó jẹ́ 20.5 billion. kàkà kẹ́ mú àṣẹ ilé ẹjọ́ ṣẹ kàkà kẹ́ mú nú owó ìlú
owó wa náà kúkú ni dúkìá ọmọ ìlú náà lẹ ti bàjẹ́ aráàlú náà lẹ ti pa kàkà kẹ́ ẹ mú òfin àṣẹ tílé ẹjọ́ pa kẹ́ ẹ múṣẹ ẹ dákẹ́ bí omi adágún ni lábẹ́ òfin ilé ẹjọ́ ni wípé a certain period of time, I think it is 30 days. Lẹ gbọ́dọ̀ pé ẹjọ́ kò tẹ́yín lọ́rùn bí ó bá tẹ́yín lọ́rùn. Ẹ ṣe bẹ́ẹ̀. Alákàrà níjọba àpapọ̀ tí ó fẹ́ kára àyókù ó dín. Ẹ ṣe bẹ́ẹ̀. Ẹ pé appeal behind schedule. Àmọ́ ẹ lo agbára wípé ẹ̀yin lẹ wà níjọba. Ẹ lo agbára wípé the Attorney General of the Federation tó jẹ́ Abubakar Malami Fúlàní ni. Ẹ lo agbára yẹn ẹ padà pé kò tẹ́yín lọ́rùn níbi oṣù kan sẹ́yìn nígbà tí ẹjọ́ tó ti wáyé láti bí oṣù 6 sẹ́yìn. Ẹ̀yin ọmọ Yorùbá sẹ́yìn náà rí wípé ìkọjá àyè ìgbà ni ẹjọ́ tán pè lábẹ́ orílẹ̀-èdè tó bá jẹ́ wípé ó bọ̀wọ̀ fún òfin ó yẹ kí ilé ẹjọ́ kọ́kọ́ da ọ̀rọ̀ pé kò tẹ́ àwọn lọ́rùn ó yẹ kí ilé ẹjọ́ kọ́kọ́ dànù ni torí wípé kíni ó ti pẹ́ kán tó gbé wá sí ilé ẹjọ́ kì í ṣe tó yẹ kí ilé ẹjọ́ ó gbọ́ rárá àmọ́ wọ́n gbọ́ wọ́n dẹ̀ gbà wọlé nílé ẹjọ́ ilé ẹjọ́ ẹ̀kẹta tápò yìí ilé ẹjọ́ la lọ lánàá ẹ̀ fẹ́ni tí ò bá mọ̀ níjọ́ àkọ́kọ́ ìyẹn ilé ẹjọ́ kò tẹ́mi lọ́rùn ní Federal Court of Appeal nìbàdàn ìjọ́ àkọ́kọ́ wọ́n hágìw lọ́tún wọ́n hágìw lósì àmọ́ lọ́ọ̀yà wọn tó lò ní Director Ministry of Justice San Ghazali ó ní wípé 20 billion naira gbogbo aráàlú it is too much bí ṣe ń fẹ́ ìbò náà ló ti rìnrìn obi kọ́ súwèrè it is too much we can pay it ìkàgíríkà ó dé ìbò palẹ̀ níjọ́ náà lọ́hùn Chief Yomi Aliu SAN wọ́n dá lóhùn wọ́n ní wípé it is too much when you were destroying his properties. It wasn't too much to destroy his properties. It wasn't too much to kill people in his house. It wasn't too much to get innocent people arrested and detained for so many days in your custody. Fún ìdí èyí, Chief Yomi Aliu ní ẹ̀ẹ́sán ni o, sísan là ń san, àsànsàn ó ti di dandan kẹsàn. Nígbà ọ̀yá wọn láwọn ní ẹ̀rí kan pé nílé ẹjọ́ tó dá ẹjọ́ tẹ́lẹ̀. Àwọn ẹ̀rí táwọn gbé wá sílé ẹjọ́ tí ṣe máa jẹ́ mi rìn ṣó táwọn fẹ́ lò against olóyè Sunday Adisa ó máa di ẹmọ. Ilé ẹjọ́ ò bá wọn gbọ́ dáadáa. Àwọn ní láti ṣe kíni? Àwọn ní láti gbé wọlé padà. Bàbá mi Chief Yomi Aliu, bàbá tó bá wọn fà á pé àníṣe ẹ lulẹ̀ ni, ẹ ti ṣàkọ́kọ́ ẹ lulẹ̀, ẹ ti ṣèkejì ẹ lulẹ̀, ìkẹta náà rí ẹ tún lulẹ̀ ni. Wọ́n ágìw ẹ̀ tètè adájọ́ àjọ́n wọ́n gbé àwọn adájọ́ yìí wá láti Sokoto. Àwọn èyí tí ẹ lò lánàá wọ́n wá láti I think it is Maiduguri. Ìgbà tó di ìjẹrin tá wà nílé ẹjọ́ àríyànjiyàn wáyé púpọ̀ débi pé ìkànnú àwọn adájọ́ àgbà nínú àwọn adájọ́ mẹ́ta tí ń bẹ lórí àga ó sọ fún Chief Yomi Aliu pé pẹ̀lú gbogbo ìgbésẹ̀ rẹ lórí ẹjọ́
tó sára kankan mọ́ pé àfikọ́ ṣàṣeyọrí lórí rẹ̀ yìí ó rìgírẹ́ẹ̀tì ó kábàámọ̀. Chief Yomi Aliu náà máa dájọ́ lọ́rùn pé kábàámọ̀ bó àbọ̀ àmọ́ tó ń sọ ni rìgírẹ́ẹ̀tì ọ̀rọ̀ tó heavy ni. Chief Yomi Aliu ní kó wò òkè adájọ́ gbójú wò òkè orí wa ń bẹ̀. Chief Yomi Aliu ní ẹ̀mọ́ Yorùbá nation yẹn wọ́n dẹ̀ fetí gbọ́ bó ṣe ní máa kábàámọ̀ lórí ẹjọ́ yìí. Lẹ́yìn tí wọ́n fà á fún bíi 15 minutes adájọ́ àgbà yẹn ń gbìyànjú láti kọ̀rẹ́ta rẹ̀ pé kí Chief Yomi Aliu ọmọ bínú ohun omi ní ẹ̀bùn ṣe sọ̀n bẹ́ẹ̀ bá gbàgbé bẹ́ẹ̀ bá rántí ìran Fúlàní náà ni wọ́n Maiduguri. òun sún ìgbẹ́jọ́ òun sí àná. Kí ló ṣẹlẹ̀ ní ẹjọ́ lánàá? ẹjọ́ ọmọ Yorùbá olóyè Sunday Igboho ní dúpẹ́ lọ́wọ́ yín pàápàá jùlọ Ṣọ̀kanọmọ Oòduà group. Dojú ti ìran Yorùbá. Ọmọlúkà mo dúpẹ́. Òmíyọ̀ mo dúpẹ́. Àwọ́rò mo dúpẹ́ o. A pè yín wípé ẹ máa bọ̀ ẹ dẹ̀ wá. Ẹ̀rù bà dájọ́ ẹ̀rù bà DSS wípé a ti ṣerú èyí èrò rẹ̀ ń ta yìí. Ọlọ́pàá pọ̀ bìbà. Àwọn ọlọ́pàá alálùbáríkà ni wọ́n lánàá. Wọ́n dúró ti ìran Yorùbá. Gbogbo bá DSS ṣe ń halẹ̀ àwọn òyìnbọn àwọn ó ṣe gbá. Àwọn ọlọ́pàá fọ́ bù dìkẹ́ni o. Pé bá bá bí yín dẹ̀ fọ́ káwọn ọmọ bọ́yá ń sẹ̀yìn. Adúpẹ́ lọ́wọ́ yín ẹ̀ ní ṣiṣẹ́ ṣe. Commissioner of Police Oyo State, we really appreciate you. Thank you so much. Wọ́n wá láàpọ̀jù. A lè wọlé. Ọdẹ jẹ́ káwa kan wọlé. Wọ́n láṣẹ tó wá látòkè ní pé kí kankan náà wá ọmọ wọlé. Àwọn Fúlàní kan dé. Wọ́n gbà wọ́n láàyè láti wọlé. Ibẹ̀ láti kọ́kọ́ fẹ́ dàrú pé ibi àwa bá dé kò ní sáàyè. Prince Ademola Ọbárẹwà bó ṣe wà lórí wheelchair náà ní jà fitafita pé ìran Yorùbá yìí ṣèran téèyàn kó mẹ́rẹ̀. Báyà bàbá wa kan bá ti jẹ́ kẹ́ kó amẹ́rẹ̀ generation ti wà yìí àákọ́. Adúpẹ́. The judgment the appeal court lasted for about 3 hours. Láti 2 a kò nílé ẹjọ́ láago 5 ó kọjá. Kí lẹ sọ lé ẹ nínú kóòtù? Wọ́n ní pé lóòótọ́ làwọn mà jẹ̀bi. Lóòótọ́ làwọn kọlù lé olóyè. Lóòótọ́ làwọn pààyàn 2 sílé olóyè. Lóòótọ́ làwọn bà dúkìá rẹ̀ jẹ́. Lóòótọ́ sì làwọn kó àwọn aláìṣẹ̀ ìlú Àbújá. Àmọ́ kò yẹ kí agbẹjọ́rò olóyè yẹn Chief Yomi Aliu kí ẹ gbé kéèsì yẹn lọ sí under fundamental human rights ní Yorùbá pé kò yẹ kí ẹ gbé kéèsì yẹn lọ sí abẹ́ ìtẹ́ ẹ̀tọ́ ọmọnìyàn lójúmọ́lẹ̀ léyìí tí a gbé lọ. Wọ́n níbi tí a gbé lọ yẹn wọ́n ló ti wúwo jù. Ǹjẹ́ bó ló yẹ ká gbé lọ? Ó ló yẹ ká gbé lọ sọ́ndà trespass pé àwọn kọjá àyè àbí wọ́n ṣí léyà. Àti trespass àti ìtẹ́ ẹ̀tọ́ ọmọnìyàn lójúmọ́lẹ̀ tí wọ́n ṣe kí ni ìyàtọ̀? Wọ́n ló lè yọ ó tún mọ́ mẹ́ran ò ń gbé ejó. Wọ́n pè ọ́ lónífo ràdàràdà ọ̀pá fún rẹ mọ́. Tẹ́bá ní trespass ló yẹ kó jẹ́. Ẹ trespass ẹ pààyàn nínú ilé ẹ̀. Ẹ trespass ẹ bà property jẹ́. Ẹ trespass ẹ káwọn aláìṣẹ̀ rèlú Àbújá kálọ̀rì ẹ máa jẹ engine oil. Ẹ trespass ẹ balẹ̀ jẹ́. Ẹ bọ̀nà jẹ́. Lẹ́yìn àtótónu adájọ́ ní pé ọ̀dà o òun ti gbà tán òun ti gbó sí béèyàn ọ̀bá jẹ́ àkúrí ẹ̀dá amọ̀kùn mọ́gàre
yóò ti mọ̀ wípé kò sọ̀rọ̀ nù àpíìlì tí a pè. Kò sẹ́ni tá a máa nà nípa àsán mẹ́wàá tí ó ní kankan ọ̀báhùn bí bá ń ṣàbòsí fórí ara rẹ̀ ni. A ní wọ́n san 20.5 billion. Ẹ wá ní wọn ní ìjà fitafita bá a bá dí ọ̀bẹ dágbò lọ́rùn níjọ́ léyà yóò jà fitafita bí kò bọ́ lọ́wọ́ ẹni ọbẹ̀ pa. Àmọ́ torí pa àti dẹ́sìn pé yóò kù níjọ́ náà yóò kù. Àwọn náà ń jà fitafita ìlà píìlì tó pè. Nígbẹ̀yìngbẹ̀yìn tẹ́ ẹ̀ bá sì gbàgbé nínú judgement tó lóyè Sunday Igboho gbà tẹ́lẹ̀ ní high court ìlòfin mọ́ ilé àti gbà pé ẹ má fọ́ọ̀kan ọmọ Yorùbá nation kankan mọ́. Ẹ sì gbọ́dọ̀ dá lábàá pé ẹ fẹ́ gbé olóyè Sunday Igboho wá sí orílẹ̀-èdè Nàìjíríà ìyẹn ń gbà tán sí wà láhàpọ̀ ń gbà yẹn torí Sunday ó wọlé báyìí Àdìsá ń bọ̀ ó dé tán. Ẹ gbọ́dọ̀ fẹ́ tipa gbé wálé ẹ sì gbọ́dọ̀ mú ọmọ Yorùbá nation kankan mọ́. Àwọn ìdájọ́ yìí ni wọ́n fẹ́ yí padà pébi tá a ti gba ohun àmọ́ kéde ọjọ́ tí ìdájọ́ yóò wáyé, so we are awaiting judgment. Ẹ má bínú ìṣe wọn ni láti máa flag wa. We are now awaiting judgment ní ọjọ́ tí wọ́n máa kéde láìpẹ́ lágbára lọ́wọ́ Ọlọ́run. Àwa dúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọ Yorùbá pátápátá. A dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin Afẹ́nifẹ́re tẹ́ nígbàgbọ́ nú òmìnira àrán Yorùbá, tẹ́ nígbàgbọ́ nú olóyè Sunday Adisa ọmọ Adéyẹmọ pé bàbá yìí ò ní dalẹ̀ láíláí, kò dẹ̀ ní dalẹ̀. A dúpẹ́ lọ́wọ́ yín o. Ó kù nìbọn ró. Ó kù tí ìbọn ró yẹn ni wípé ẹ má jẹ́ á padà lórí ń tá a gbé dání. Ọ̀dọ̀ wa lọ́lọ́run wà. Ọlọ́run ò sí lọ́dọ̀ wọn mọ́. Mo pèdè kábà DSS lánàá. Mo lẹ́ẹ̀lẹ́ kó bá wá bí pẹ́ fẹ́yìn wá ń bọ̀. Àwọn Fúlàní wọnú ṣọ́ọ̀ṣì Ọ̀wọ̀ wọ́n pa over 100 people. Kí ló dé tẹ́ kó bá lọ bá wọn? Ìyìn Èkìtì lánàá Fúlàní wọnú Èkìtì wọ́n jíyàn gbé lọ́sàn gangan ni ò kìí ṣòro. Àmọ́ tí ìgbọ́n kankan Governor Fáyẹmí chairman Governors Forum ẹ lè ṣèpàdé lẹ́yìn gómìnà ìrandànàdàn òṣì kẹ́ declare state of emergency on security. Kẹ́ declare state of emergency on security. Ẹ lè ṣe yẹn. Ìgbòho tí ó ṣẹ̀yìn lẹ́yìn lẹ́kì. Olórí ibú ara yín. Ọ̀pọ̀ ẹ̀yin gómìnà àdánwò yìí. Ẹ̀dẹ̀ ń ṣe gbogbo ilé nítorí pé ẹ fẹ́ lọ second term ni. Kí ni ìdánilójú? Àfáà wo ló wò ń ṣẹ́ fún yín? Pásítọ̀ wo lórí ìrántí fún yín wípé a dìbò 2023? Èmi lọ́kàn kò bá kan wèrè kí lọ́kàn á. Kí Yorùbá nation láti dúró, kí ìran Yorùbá kásá ti kúrò nínú ìyà ní tọ́kàn wa o. Lágbájá lọ́kàn Abíọ́lá pariwo títí tí wọn ọ̀jà Abíọ́lá ó débẹ̀. Abíọ́lá win ní election wọn ò pé Fábíọ́lá. Gbogbo ẹ̀yin bàbá wa Afẹ́nifẹ́re Afẹ́nifẹ́yà Afẹ́nifóṣì ìyàtọ̀ fi jẹ wá tó o. Ẹ̀yin kábíyèsí ọba aládé mo ṣí fìlà fún yín o, àmọ́ ẹ pàrónú yín ẹ pọ̀dọ̀fin. Ẹ yé fi Fúlàní joyè mọ́ lórí ilẹ̀ wa. Oyè tẹ́ ń fi Fúlàní jẹ ṣé ń fi wọ́n joyè pé ẹ ṣe ẹkú pín máa pa wá ni? Ṣé ń compensate wọn
lórí ẹ̀mí ìran Yorùbá tó ń gbà ní. torí kò yé mi mọ́ àti ẹ̀gbọ́n ọtọba tọ́lọ rèé fẹ́ Fúlàní ẹ̀yìn aráàwò bọ́pẹ́ bọ́yá ẹ̀ẹ́sẹ̀rú Fúlàní ń lu Ìwó. ọba tó fẹ́ Fúlàní ń yàwó Fúlàní ó bímọ bọ́pẹ́ bọ́yá ọmọ Fúlàní ó jọba. ìgbà wo wá ní ìlú Ìwó òní dìlú màálù? Ìgbòho wá lọmọ ẹrú òní jọba. bẹ́ẹ̀ bá gbàgbé bẹ́ẹ̀ bá rántí bá a mọ̀ ṣe ṣèrè tá a fi ta ìlú Ìlọrin fún ìran Fúlàní. Aláàfin Àólẹ̀ wọ́n ló gbéran Yorùbá ṣépè. Àfọ̀njá ó lè ń ré èpè. ẹ̀yin ọba ẹ̀ ṣe pàrọ̀ inú yín ẹ pọ̀dọ̀fín ẹ pè pàdé àpérò ṣé n ti ń ṣẹlẹ̀ síran Yorùbá lọ́wọ́lọ́wọ́ ṣé n tọ́ dáa ni. ẹ jẹ́ pé pínpín ẹ jẹ́ ọba gbogbo àfi ní ìjòyè lórí ilẹ̀ ìran Yorùbá. Fúlàní làwọn nílẹ̀ àná lóko àná ní gbogbo ẹ̀. ẹ̀yin bàbá wa ládéládé gbogbo ẹ ṣe ránṣẹ́ sí gbogbo àwọn alábàjábà tá a nílẹ̀ Yorùbá ẹ lọ rèé ṣèwádìí ẹ wo ní ń gbé àbà. Fúlàní ní ń gbábà. Fúlàní mọ̀gbà tá à ń jí. Fúlàní mọ̀gbà tá à ń sùn. Fúlàní mọ̀ bá a ṣe ń rìn. Fúlàní mọ̀ wá mọ̀ràn wa wọ́n wá wọlé sí wa lára. ẹ̀yin bàbá wa tó wá fi wọ́n joyè béèyàn bá tiẹ̀ wo tó ṣẹlẹ̀ nílùú Ọ̀wọ̀ lásán ó tó kéèyàn lé gbogbo Fúlàní kó lẹ̀ Yorùbá. ó tó ká ní pé ẹ máa lọ a kì í bá ní tán ká fani ní tanya. àìgbélé ẹni ká fọrùn rọ. Yorùbá a wà lọ́dẹ̀ẹ̀dẹ̀ wa à ń yọ̀ ṣubú. tá a bá wà lójú tá a wa kí ló bá fẹ́ ṣẹlẹ̀. ẹ sọ wá dọmọ ẹrú. ọmọ aládé ni wá ẹ fẹ́ gbadé lórí wa. ọmọ ẹlẹ́ran ni wá dẹni tí ń jẹ gúgú. ọmọ aláṣọ ni wá dẹni tí ń wà kísà. bá a bá bí ni táyé sì kúrò oore kíni Nàìjíríà ti ṣe yín. oore kíni Nàìjíríà ṣe ẹ̀yin tẹ́ ń wò mí. bọ́bá lóore kan tí Nàìjíríà ti ṣe yín ẹ̀dí àmọ́. ẹ̀tọ́ wo lẹ ti jẹ́ gẹ́gẹ́ bí ọmọ ìlú lórílẹ̀‐èdè Nàìjíríà yìí. British ló colonize wa ṣé visa free wà fún wa. France ló colonize Benin Republic. àwọn ọmọ Benin Republic ò kì í gba visa kí á tó wọ France fún Benin Republic ó dà gẹ́gẹ́ bí ẹni tí ń lọ láti sókà sí challenge ni. kí ló wá dé ẹ̀tọ́ wo làwa wá ní. British tó colonize wa tó da ọmọ ọba pẹ̀lú ọmọ ẹrú bó nìlú tí wọ́n ṣe rí. bẹ́ẹ̀ bá bímọ nílùú òyìnbó ọmọ ti entitled sí owó gbígbà ó ti entitled sí nǹkan mèremère. ìyà ò jẹ wọ́n. Amẹ́ríkà ò lépo àwa náà là ń tepo fún wọn. ẹ sọ fún mi orílẹ̀-èdè Nàìjíríà alépo alómi a ní gbogbo nǹkan. ibi ayé yín bàjẹ́ dé Nàìjíríà ẹ̀yin lẹ fún Benin Republic níná. iná yìí máa lọ Benin Republic. mo ti fojú kan náà ìjọba ń lé mi ní ìsìn ó ti pósù 3. síbẹ̀ wọ́n mú bíìlì wá pé a máa sanwó nẹ́pà jẹ. kí ló wá dé. gbogbo òpópónà wa gbogbo èwo la lè kọ̀tàn eré ń pa ẹ̀. ní Benin Republic ọlọ́pàá Benin Republic yìí gbà rìbá
wọ́n á dúró wámúwámú wọ́n mọṣẹ́ wọn níṣẹ́. ọlọ́pàá Nàìjíríà bọ́ọ̀ bá sọ́ra bá bá rí wípé ọ̀ ń bọ̀ láti ìlú èbó tó tún ní chẹ́ńjì lọ́wọ́ wọ́n pa ọ́, wọ́n kó gbogbo dúkìá rẹ lọ. kí ló fà á? torí wípé ìgbésí ayé ẹrú gan làwọn gan ń gbé ni. mo rìn láti ìlú Ọ̀wọ̀ sí Ìbàdàn pẹ̀lú mọ́tò torí wípé ọ̀nà ọ̀dá, mọ́tò já sínú kòtò kan, ọkọ̀ lu ẹ́ńjìn nọ́ọ̀kì ẹ́ńjìn ọkọ̀ mi. ẹ wá ní súre fórílẹ̀-èdè Nàìjíríà, sórílẹ̀-èdè tó fìyà jẹ mí l'Àbújá lórí pé mò ń jà fún ìran mi, ní kí n súre fún, kò ní í dáa fún. kí lẹ̀ tọ́ ta ní? bẹ́ẹ̀ bá lọ sí ordinary Benin Republic, Benin ń bí, Benin tí yóò tó local government mẹ́ta ńlẹ̀ Ìbàdàn, Benin Republic. àwọn immigration wọn máa ṣe bí ìgbà tó jẹ́ pé Amẹ́ríkà lè fẹ́ wọ̀. akásàmù wọn máa ṣe gèrègèrè síbẹ̀ náà lórí asán ni, lórí òfo, lórí irọ́. Benin Republic wà ní custom, nǹkan méjì péré wọ́n ní sójà, wọ́n sì lọ́lọ́pàá. ìlú wọn sì ń lọ bá a ti kọ̀wé ẹ̀, wọ́n à lépo. àwa la lépo ní Nàìjíríà yìí, ìyà ń jẹ wá. a ti ń ra epo ní 185 naira per litre, diesel 950 naira per litre, gáàsì 1000 naira per kg. níbo là ń balẹ̀ ayé lọ? ẹ wá ní àmọ́ forílẹ̀-èdè lẹ̀, ó sábò ò lè gbè wá ní, ó ṣe wá bó ṣe bá wa. kò ní í dáa fún restructuring. restructuring ti ní accident ti pẹ́. ẹ bá ń ṣe ètò yìí kẹ́ máa love kẹ́ máa like. restructuring ó ti ní accident ti pẹ́. ká nípẹ́ yìí bàbá wa ẹgbẹ́rùkù tí ọmọ Adéyẹmọ, mo sọ kìíní kan fún ẹ̀yin ọ̀dọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà pé ẹ̀rọ rí ẹnájì tẹ́ ẹ fi ṣe EndSARS, tá a bá gbé ẹnájì yẹn tá a fi ṣe Yorùbá Nation, a sì rí orílẹ̀‐èdè wa gbà. àmọ́ torí pé yahoo ní ọ̀rọ̀ EndSARS kàn, ẹ̀túyàyà bọ́ta tí a ti wá ẹ̀ndì SARS. wọ́n gba SARS lọ ní wọ́n fi EFCC rọ́pò. yọkọlú kọ̀ wá tán bí ìyàwó gbọ́kọ sọ́lẹ̀ ọkọ súnké. ẹ jẹ́ á jà fún ìran wa. ọmọ Adéyẹmọ ó jà fún ìran ẹ̀. Àdìsá kọ̀tàn tí ò ní tán láéláé. Májàsọ́lá ọmọ Adéyẹmọ ó fi tàn balẹ̀ gbà. ọkùnrin kúkúrú tí pẹni gíga ránṣẹ́. ẹ jẹ́ ń sọ̀rọ̀ ọmọ Adéyẹmọ fún yín. ẹni ọ̀kàwé ó ń rán pòfẹ́sọ̀ ńṣẹ́, ń rán àwọn lọ́ọ̀yà tó kàwé ńṣẹ́. Májàsọ́lá èé mu gbó, kèé mu sìgá, kèé mutí. ó káwọn ọlọ́tí, ó kó ní sìgá, ó kó ní gbóńdọ́ ní wọ́n ń kọ̀ǹtró wọn. Májàsọ́lá ò dúpọ̀, ń pàṣẹ àṣẹ múlẹ̀. ẹ ti mọ̀ pé ní Ọlọ́run ránṣẹ́ ni. ẹ̀yin ládéládé, ẹ̀yin lọ́balọ́ba, àsìkò rèé láti pàrónú yín àtọ̀dọ̀fin. àwọn àgbà bọ̀ wọ́n ní ó ń bọ̀ àwọn làádẹ́ẹ̀dẹ́. ẹ wo bàbá wa Ṣakí ogún ọ̀rọ̀ kin agbẹ̀dẹ ọ̀rọ̀ bàbá táyé tó ń fi bùrátàì táyé tó ń fi joyè torí owó. ẹ̀ ń tàràn Yorùbá, Ọlọ́run ó tà yín tìrantìran. eléri ibú ara yín náà, kábíyèsí yìí ti ṣépè fún yín o, mò ń plan láti ṣépè. gbogbo yín náà Fúlàní ni ó padà pa yín. torí tẹ́ ẹ̀ bá ti ná ní àwa tẹ́ ẹ jọba lé lórí. àwa lẹ jọba lé lórí náà. bọ̀ torí màálù
torí màálù ẹ̀ ń tà wá ẹ mú Buratai ọ̀dà ìgbé akínrógun àbí nǹkan lẹ fi jẹ Buratai tọ́pa gbogbo ìran yín tán ọmọ Fúlàní àtáàkì tó ṣẹlẹ̀ ní Ìṣẹ́yìn lọ́wọ́lọ́wọ́ níbi ọjọ́ bíi 3 sẹ́yìn kí lẹ̀yin lọ́balọ́ba kí lẹ ṣe sí wọ́n ṣe ọmọ Yorùbá léṣe ọmọ Yorùbá lọ sọ́sítà láti lọ rèé tírìtì ara wọn ọlọ́pàá tó lọ sọ́sítà lọ rèé mọ́ ọmọ Yorùbá wọ́n ní Fúlàní wá fẹjọ́ wọn sùn ẹ̀yin ọba wa ń gbádé ebú adé ìṣẹ́ ń gbé kí inú ààfin ẹ̀ sọ̀rọ̀ lé lórí Odùduwà àtẹ̀wọ̀rọ̀ sáàmà tó fi ilẹ̀ fún ààrẹ sáwọn ọba tó Odùduwà ló ń bírè sẹ́yìn tó Ọ̀rúnmìlà ìgbà tó máa déyẹmọ́ wà nù àhámọ́tá ní ká fọ́ máa déyẹmọ́ lẹ̀ kí àwọn ọba tọ́ bọ̀wé kí ẹ fi ilẹ̀ kò sọ́ba tó bẹ́ sáyìn ọba ìlú Ìgbòho gán kọ̀kọ̀ sáyìn wé kábíyèsí mọ̀ ń bú àbáyé sọ yóò rí bẹ́ẹ̀ ni ẹ̀yin ọgbà ẹ fẹ́ ológun ọmọ ní lágbègbè yìí ológo làdìsá ológo ní Sunday Ìgbòho ó ta ògo ìlú Ìgbòho ní ẹ sáyìn ìgbà tá ní ẹlẹ́dì about 25 obas láti ascertain pé olóyè Sunday Ìgbòho ń ṣọ̀daràn pé kì í ṣàpààyàn ọba ń Ìgbòho ọ̀nà oníbodè ẹ sáyìn náà wọ́n gbèwé dọ́dọ̀ yín ẹkọ̀ láti tọ́bọ̀wé adákẹ́ fún yín láti jọ yìí ni torí pé kí ni ó ń jẹkújẹ lọ́pọ̀ gbogbo yín ọmọ Adéyẹmọ yóò mọ kó kàkàkẹ̀kẹ̀ fún gbogbo ẹ̀yin ọba sọ yẹ kọ́ bá ìlú Ìgbòho kọ́ ọmọ lè tọ́bọ̀wé ta ní gbé adé lọ sí Benin Republic nígbà tó ọmọ Adéyẹmọ wà ní àhámọ́ pé ẹjọ́ tì wá mọ́bẹ̀ toró gbogbo ìlú mi ga ni. ẹ̀yin Fúlàní orí yín ló burú bórí yín ọ̀bá burú ni ẹ láàfin Olúwo ẹ jí gbé Ọ̀kẹ̀rẹ̀ Ṣakí ẹ lọ rèé jí gbé ọba Akíolú lẹ́kọ̀ọ́ ẹ jí gbé Olúbàdàn ilẹ̀ Ìbàdàn ẹ jí bàbá mi gbé Ọlọ́wọ̀ tí chọ́ọ̀chì Catholic Church ń bẹ lẹ́gbẹ̀ẹ́ àpín wọn tí wọ́n ń pa ìran yín nínú chọ́ọ̀chì ẹ jí kábíyèsí gbé ọ̀nìrìnsà àrólé odò àdìgbìnì bí àti àkún aláṣọ àlàfo gbogbo ẹ jí kábíyèsí gbé àta ọjà ìlú Òṣogbo ẹ jí gbé tìmì Ẹdẹ ẹ jí gbé Olúgbẹ́ ẹ jí agbé Àrẹ̀sà ẹ jí gbé ẹ jẹ́ gbogbo wọ́jọ́ wà ní the same level Alákẹ́ ìlú Ẹ̀gbá ẹ lọ rèé jí gbé ẹ jẹ́ Àwùjalẹ̀ gbé ẹ gbé gbogbo ọba ẹ jẹ́ wọ́n fìlì ìyàtàwà ń jẹ a lè rìn bó ṣe wù wá mọ́ ẹ̀yin ọba yẹn sì dákẹ́ ẹ lè pè pàdé emergency ẹ lè pè pàdé kíákíá kẹ́ ẹ fò ṣọ̀kan kẹ́ ẹ sọ fún ìjọba wípé ó tó gẹ́ ẹ̀yin bàbá wa Afẹ́nifẹ́re ẹ̀yin tá a rò pé àfẹ̀yìntì tẹ́lẹ̀ tá a rò pé ire lẹ fẹ́ fún wa ẹ wá nígbà tí a mú Yorùbá ní ìsìn kẹ́nẹ́kà kí láàrí dájú pé Yorùbá tá a mú yóò débẹ̀ sáwọn ará bíi abẹ́ẹ̀ tí ìrí pósítà lókè ọya ẹni tí ó du gómìnà nínú ẹgbẹ́ òṣèlú APC ó ń fi Àtíkù sí ẹgbẹ́ pósítà rẹ̀ kí ni wọ́n ń sọ fún yín ọmọ wọn ò ní ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ kan fìlẹ̀kẹ̀ síbi ọmọ ẹlòmíì òwe ló ń pa òwe ló ń pa it is high time you sit right ẹ̀yin ọmọ yóò bẹ́ẹ̀ dira o bẹ́ẹ̀ dira ikú pa yín Àmọ̀tẹ́kùn ò lè gbà yín ọlọ́pàá ò lè gbà yín sójà ò lè gbà yín bẹ́ẹ̀ bá dira
ikú pa yín ikú ṣe kéne ikú pa yín bí a bá fọkọ Jésù tí a fi ń tàn yín jẹ tí a ní ẹ máa fọ́ kan pósítà Jésù báyìí kẹ́ ẹ máa fi ọlọ́jú pé bọ́ ò ní ràn yín mú rẹ mógùn pásítọ̀ ti ń dọ̀fẹ́ bí a bá ní ọmọ ẹ̀ lọ mọ́sálásí ọmọ àkànṣe láìláì làláò kọ́ ọmọ sí yá àyásẹ̀ bí ma bá dé yọ́ràn o líláfi kùrà yìí sí ó ní tí a fi ń kún líláfi tí líláfi fi ń jẹ́ fún líláfi ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀dìra ẹ má lọ ṣọ́ọ̀ṣì ẹlẹ́sìn rìn débi pé wọ́n wà á payé ń pa àyà ẹ má lọ ṣọ́ọ̀ṣì ìṣẹ́ débi pé wọ́n wà á kidnápù yín kí mo sọ ẹ má lọ ṣọ́ọ̀ṣì ìyà ẹ má lọ rèé kírun tí ò yẹ ẹ ṣọ́ra níléyá tí ń bọ̀ yìí bọ́ọ̀ bá dira ikú pa ẹ́ bẹ́ẹ̀ bá lọ mọ́sálásí ẹgbẹ́ bá ń tẹ́ sábẹ́ aṣọ tó bá jẹ́ pé lẹ́mọ̀ pé yọ́ yọ yín ẹgbẹ́ bẹ́ẹ̀ bá lọ ṣọ́ọ̀ṣì wọ́n gbé rí jẹ́ wọ́n sí gbẹ́rí ọlọ́kọ̀ fún ọ kádà àbí àáké ìbọn mọ̀ bá ràn ọ́ ẹ dáàbò bò lé yín o ààbò sí lọ́wọ́ ẹnìkankan tó kọjá ọba tó níwá Ọlọ́run Allah ẹ dira o iléyá ti díẹ̀ fún alẹ́ ran iléyá o á sàpẹ̀ràn ẹ̀yin ọmọ Yorùbá ọ̀rọ̀ olóyè Sunday Igboho Mèsáyà ni ànábì tọ́lọ́run rán lásìkò tí a ní ìsìn rẹ̀ pé kó wá túnra rẹ̀ lẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ nígbàgbọ́ ní olóyè Sunday Igboho mo dúpẹ́ ní tí mo rí ní kóòtù lánàá ó fi hàn mí ìyá mi Adédàpọ̀ Adédọlápọ̀ ẹ kú ọjọ́ bí àná àráyè kíyín lánàá torí pé a wà ní ẹjọ́ ìyá mi Adédọlápọ̀ Adédàpọ̀ Adédọlápọ̀ lágbára lọ́wọ́ Ọlọ́run ọlá yín ò ní rẹ̀ mí ẹ kú ọjọ́ bí o àwọn ìyá dáadáa nínú Yorùbá nation gbogbo ẹ̀yin ìyá bàbá lálùbáríkà tẹ́ wà ní diaspora tẹ́ ń dúró ti ìran Yorùbá lágbára lọ́wọ́ Ọlọ́run ẹ ní sunkún. Yorùbá nation mega rally is coming up any moment. We have the first. Yes, we have the first. It's just 3,000 naira. Pẹ̀lú fìlà 1,500, making 4,500. Ẹ̀yin tẹ́ ẹ bá ti order pa àti get in touch pẹ̀lú yín gbogbo tí ń bẹ ńlẹ̀ ìlọ́fà àmọ́ ó ti ń jẹ lóko ìgbàgbé báyìí Ọlọ́run ti ń dá wa láre yóò sì dá wa láre kalẹ̀. Mega rally will come any moment and it will be led by the lion himself. Olóyè Sunday Adéyẹmọ Májàsọ́lá Àdìsá ọ̀bẹ nìkanjà fọwọ́ gún gbogbo lé lójú Àdìsá tí ò rí èèyàn kan bá jàmá tó fògiri mọ́ra olówó orí ọkọ̀ Adérọ́pò ọkọ̀ Tóyọ̀sí bàbá Richard bàbá Yọ̀mídé bàbá Dámì bàbá Ronaldo bàbá Àṣàbí àdúpẹ́ o Yorùbá nation first and cap fún mega rally ẹ mọ̀ pé ní tẹ́ ẹ bá gbọ́ lẹ́nu mi kọ̀nfàmù ni àyèdédé rán mi iṣẹ́ ní tẹ́ ẹ bá gbọ́ lẹ́jìtì ni kọ̀nfàmù ni. mo dúpẹ́ o mùsùlùmí ni mí tẹ́ ẹ bá gbàgbé màá dẹ̀ pẹran léyá tẹ́ ẹ bá fẹ́ kí n gba ẹran àwọn olóṣèlú wèrè yẹn wọ́n ti ń pè mí pé kí n wá gbẹran Ọlọ́run ní jẹ́ gbẹran wọn ẹran wèrè wọn àbá ní báyìí sí aláàbáyìí sí ni
ọmọ ẹgbẹ́ Yorùbá lè ṣe ẹran léyà fún mi mo ní bàbá tí mò ń rẹran fún èmi náà rẹ̀ ṣọdún náà mo mà pé ẹran léyà fún mi mi ò gbẹ́ran olóṣèlú wo òfúnniládìí ẹ̀sìn gbòdìdí ọmọ lọ́wọ́ ẹni ilé olóṣèlú mo dúpẹ́ o ẹ ṣe gan màmá fàsìkò yìí ṣe lọ 1 hour kéréje mo fẹ́ lò ó sì kù 9 minutes tó lágbára lọ láìpẹ́ láàrin ìṣẹ́jú mélòó kan sísìn ń tẹkọ̀ létí àtúnṣe ìrìn àjò lọ sí ìlú ńlá èmi ọ̀fẹ́ màálù o ẹ má ra màálù fún mi o tẹ́lú mo ti ń gbádùn collect cow wọn àfẹ́ màálù o màálù bó màálù tí àwọn aráabí ń bá sùn tí ẹ rìlíìsì spam sínú màálù ayé wọn ti á bàjẹ́ kéèyàn má bóbìnrin ṣe dáa tó kọ́ ọmọ ròbìn ti nǹkan bọ̀ láàmọ́ kọ́ wá jẹ pé màálù lẹ́ ń bá sùn ìtọ̀ màálù lẹ́ fi ń wẹ̀ ọmú màálù lẹ́ ń mu ẹ ti sí èrè Frederick Lugard gan ọmọ pé bí ó ṣe ríre nígbà tí ń kẹran mérò àwọn tó colonize Benin Republic orí tí wọ́n pé pọ̀ èdè kan ní French ni bó ti ẹ̀ ṣe ìbò sọ́mọ Benin sọ́gbọ́n ìtọ́ bá gbọ́nú wọn bóyá ó ṣe mistake ìjà ní kíní ni ó ṣe mistake wà sáàrin àwọn Ìṣọ̀kan Oòduà TV ẹ ṣé o 09036371643 09036371643 let me pin it bóyá kí n gba kọ́ọ̀lù WhatsApp call nìkan WhatsApp call wọ́n lè bá mú fóònù wá lórí bẹ́ẹ̀. WhatsApp call only. 36371643. Ẹ jọ̀ọ́ ẹ bá ń pín ní ẹ̀ bọ́ mọ̀ fẹ́ pín ní máa ránjú mọ́ mi náà ni. Oh 9036371643 09036371643 ta ni pè mí ní direct call hello àti ní ẹ má pè mí ní direct kí wọ́n kọ́ pa íńtánẹ́ẹ̀tì kí wọ́n kọ́ pa fóònù dàrẹ́tì ẹni tó wá pé fídíò ní ti hàn ẹ ti ń wojú mi lórí screen ẹ má tún wò mí lórí kíní ọ̀rẹ́ ẹjẹ́ ń gbé hello oríṣiríṣi hello ẹ káàárọ̀ ọjọ́ mo wà lórí program bàtà ni wọ́n máa pè ẹlòmíì ṣẹ̀ṣẹ̀ ní mo káàárọ̀ èmi náà mọ̀ pé mo ti jí ó 9036371643 09036371643 WhatsApp call only. WhatsApp call only. WhatsApp call nìkan 09036371643. Kólóṣèlú tó lù ọ́ ń lọ ìlò wèrè ìwọ gẹ́ bèrè lọ́wọ́ olóṣèlú yẹ pé èrè kí ló ti jẹ lórílẹ̀‐èdè Nàìjíríà. Hello. Ambassador. Ẹ káàbọ̀ sórí ètò ẹ káàárọ̀ sà. Ẹ kú ojúmọ́ o. Yes sir. Ẹ kú ìrìn àjò àná o. Yes sir.
àwọn alálẹ̀ àtìyìn lẹ́yìn o. Àmín Ọlọ́run. Ojú òní tìyìn o. Àmín àmín bàbá mi. Ibi tá a bá dé láṣẹ Ọlọ́run àwa la máa jèrè bẹ̀ láṣẹ Ọlọ́run. Àmín àmín àmín. Àní fẹ́nikẹ́ni nínú yín àní fi ṣàwátì o. Àmín. Tọmọtọmọ tilétilé àní fi yín ṣàwátì o. Àmín àmín Ọlọ́run àmín. Olóyè tá a wá tẹ̀lé tí gbogbo wa nígbàgbọ́ náà òun náà wà ní dàwátì kò ní ṣẹ́kù mọ́ wa lójú o. Àmín àmín. A gbẹ́rù ẹ̀ délé gbogbo wa la máa gbẹ́rù wa dórí láṣẹ Ọlọ́run. Àmín Ọlọ́run àmín. Ẹ kú àdúró tí inú mi dùn sí yín gan-an gbogbo ẹ̀ la wò lórí ibẹ̀ yẹn o. Ẹ má jẹ́ ká rẹ̀wẹ̀sì ẹ ti sọ ṣáájú ẹ má jẹ́ ká rẹ̀wẹ̀sì o ẹ má jẹ́ ká rẹ̀wẹ̀sì àwa tá a wà ní oko náà àwa náà ò rẹ̀wẹ̀sì àdẹ̀ ní dáwọ́ dúró o. Ẹ ṣé gan lisa. Ẹ ṣé mo dúpẹ́ o. Ẹran lé yá o. À sọ̀rọ̀ lẹ́yìn ẹ̀sìn tẹ́ bá ń ṣe Wọ́n program lọ́sẹ̀ tí ń bọ̀ ń lé yá kó lọ́n sànú wa. déètì wo ni léyà ẹ dákun On the 9 ni. láṣẹ Ọlọ́run ẹ má ò rí. Ọ̀dọ̀ àdáde mo jẹ́rìí yín. 09036371643 WhatsApp call only. Bàbá mi ń pè mí. Ẹ má bínú. Ẹni ọkọ pé bàbá mi padà náà. My daddy ẹ káàárọ̀ sà. Chief Omiyale. Daddy mi ẹ káàárọ̀ sà. Ìjọ oyìnwá lórí program. Bẹ́ẹ̀ ni sà. Èmi náà fẹ́ dáhùn sí ètò ẹni. Ẹgbọ́n ń sọ̀rọ̀ wọ́n ń gbọ́ yín báyìí. Màá kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run torí Ọlọ́run ni òun ní ìbẹ̀rẹ̀ òun lòpin òun ní everything láyé. Nígbà tá a bá kúrò láyé Ọlọ́run náà ló máa kù nígbà tó o bá sáyé mọ́ Ọlọ́run náà ló máa kú. Kábíyèsí rẹ̀ Ọlọ́run. Àwọn èèyàn tó jáde lánàá because kíní yẹn ó dàbí impromptu. Bẹ́ẹ̀ni. Ìgbà tẹ́mi fi máa délé ní ìjẹta mo kàn wo fídíò yẹn mo rí mẹ́sàgì olóyè but mo wish pé mo wà Nàìjíríà láti lè kẹ́mi náà pẹ̀lú yín but ìgbà gbogbo bẹ́ẹ̀ ṣe kọ́kọ́ bẹ̀rẹ̀ ṣé rò ń dé díẹ̀ ìgbà tó yá gbogbo àwọn tí mo expect pẹ̀lú àwọn tí mo expect gbogbo everybody jáde ó dùn mọ́ mi nínú. Ṣùgbọ́n my question is ṣé appeal ṣé ó ní date expiring date láti appeal àbí kò ní. Ó ní. Àbí okay kí ni expiring date. I think it is 30 days. Okay ṣé orí Nàìjíríà ti dàrú ni ara ń tà ń sọ̀rọ̀ pé 30 days after tí court rule tí court give judgment pé ẹni yìí o ẹ jẹ̀bi ẹ lọ pààyàn sílẹ̀ ẹ lọ ṣe gbádà ẹ lọ ṣe kòdó ó yá ẹ lọ san iye báyìí fún un pẹ̀lú àwọn òfin tó tẹ̀lé tí court sọ so after 30 days why tó fi tí court of appeal gbà wọ́n láyè láti appeal. Aláwa ń jọba. No. Lọ́yà tó represent wa yẹn gan níṣẹ́ ló yẹ kó sọ pé òun ò lè síìtì fún because the case the appeal is already expired. Wọ́n ó gbé ẹjọ́ gbẹ̀yìn ẹ̀ lọ. No. Sórí ara nǹkan tá à ń sọ rè ìlú yẹn kò yẹ kéèyàn sórí ìgbà tí mo ti wà ní kékeré tí mo wà ní secondary school in 80s tí mo wà ní secondary school ní ìgbà tá a bá lọ sí church tó bá ní pray for Nigeria àti gba ẹni mo ti yé ti ìlú yẹn mo spirit mi kàn sọ fún mi pé àdúrà tí ò lè gbà ní ọ̀rọ̀ Nigeria pray for Nigeria you are just wasting your time. Ìlú tí wọn ò tẹ̀lé òfin so the appeal says after 30 days o ò lè appeal mọ́ but this is after 9 months. Ẹ wo bí Ọlọ́run á mú wa kúrò ńbẹ̀ yẹn. Àmín. Àdúrà mi ò ju yẹn lọ Ọlọ́run ní kíákíá Ọlọ́run á dìde fún wa á jẹ́ ká wà ní ìlú tiwa ìlú tiwa á bọ́ sí torí gbogbo bá a ṣe ń ṣe gbogbo bí àwọn tó ń ṣe rábàràbà játijàti yìí èèyàn ò lè bá wọn máa lo ìgbésí ayé papọ̀ téèyàn bá pẹ́ nínú igbó ọ̀bọ á di ọ̀bọ o. Bẹ́ẹ̀ni.
So Ọlọ́run á wà pẹ̀lú wa. So after the program I'll sọ̀rọ̀ later. Thank you very much. All right, sir. Hello. Hello. Ẹ káàbọ̀ sórí ìkànnì Ìṣọ̀kan Oòduà. Hello, ẹ káàárọ̀ kú ètò. Ọlọ́run ló ní. A dúpẹ́ lọ́wọ́ yín fún gbogbo lọ sí gbogbo àǹfààní tọ́lọ́run fún yín tí ó jẹ́ kí wàá dààmú ṣẹlẹ̀ sí yín. A ní ká kí yín ní ẹ̀mí o. Ẹ ṣe iṣẹ́ ti dira. A ti dira. Ẹ má gọra yín o. Kò sí wàhálà. Ọ̀dà ẹ ṣe. Ọlọ́run mú adílẹ̀ ní lágbára Ọlọ́run. Àmín Ọlọ́run. A ní ká kí yín. Ìṣọ̀kan Oòduà TV òun náà lẹ́tí lóore ọ̀fẹ́ láti bọ̀ gbọ́ wa. Ẹ jẹ́ ń gbé pè yìí ó ṣe kókó. Hello. Hello. Hello, ẹ káàárọ̀. Ọmọ ẹ káàárọ̀ ẹ kojúmọ́. Oh yes sir. Lágbá Ọlọ́run kòkò tó wá dé àjọ lọ́wọ́ jásí o. Àmín Ọlọ́run. Àjọ ló máa gbẹ̀yìn wọn lágbá Ọlọ́run. Àmín. Ìmọ̀ pé Ọlọ́run kò sí lẹ́yìn alábòsí. Bẹ́ẹ̀ni. Tọ́lọ́mánú òun dé ó dé ni. Ìmọ̀ Ọlọ́run ti dé. Ṣẹ́gun ṣe máa kọ́ bẹ̀rẹ̀ àkọ́dúpẹ́ olú Ọlọ́run ibi tọ́lọ́run tẹ̀ bá wa dé. Àbí ìpàlẹ̀ débẹ̀ rárá. Bẹ́ẹ̀ni o. Àti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ibi tọ́lọ́ wa mú wa dé àmọ̀pálẹ̀ débẹ̀ o. Bẹ́ẹ̀ni. Nítorí bí pé Yorùbá nation lè rìnlẹ̀ tó yìí. Àtúndúwẹ́ pé Yorùbá nation náà ni Tinubu lò lórí tẹ́sí wọn lọ fi fún tíkẹ́ẹ̀tì. Bẹ́ẹ̀ni. Ẹ má kọ́ ṣe Yorùbá nation fún tíkẹ́ẹ̀tì kó bọ́ta báyìí tó ń ṣe tó máa ṣe torí ilẹ̀ tó yẹ kó wá sọ. Bàbá ṣe rí ìgbésẹ̀ tó wọn bá wà ń gbé yìí èmi kò lágbó ọlọ́ àárín máa fi ṣe. Ìgbésẹ̀ tí wọn bàbá Ọ̀húsá Fúlàní ò ṣe Nàìjíríà o. Wọn ò ṣe Nàìjíríà rárá. Ọ̀húsá náà ojú ìkòrò ló kó bá wọn. Àtọ̀ bàbá wọn gbọ́ wá population. Olùkọ́ bá wọn ilé ìyá ló ń jẹ́ra wọn náà ti rí tẹ̀sí báyìí. Kò bá àtọ̀ bàbá wọn kó sí. Òun náà wà lẹ́nu ẹyẹ. Ìjẹkújẹ tó ń jẹ tí madam fúdù tó fi wúrà ìwọ̀n lọ́dà tó pa gbó lórí wọn tó wá sanwó di ẹrú lẹ́nu. Nílẹ̀ Haúsá tó wà ẹ̀ kò sí ọmọ Haúsá kan tó wà nínú ọba pátá gbogbo ẹ̀míyà ni wọn Fúlàní ni wọn. Gbogbo gómìnà pátá Fúlàní ni. Gbogbo wọn bá wọn pátá Fúlàní ni. Orọgbẹ́ ló ń dá fún Yorùbá náà sìn tó ń mú tí gọ́ọ̀mẹ̀ntì ń fà tó fọ́sọ̀ tó fi wọn Fúlàní jẹ kiri èmi kò Yorùbá àwọn ògbọ́ bẹ́ẹ̀ náà Haúsá ló gàn olè ojú ìkórè ẹ̀ pa Haúsá ló gbọ́dọ̀ ibi tó délé nì tó wá population ọ̀nà wọn pọ̀ jù ló ń gba Fúlàní mọ́ra ló ń bímọ sílẹ̀ ṣé wọ́n jẹ́ ká àbámọ̀ bàbá mi. Ọlọ́run ló ní orí bẹ́ẹ̀. Wọ́n jẹ́ ká àbámọ̀ sí i àwọn tó lè sọ̀rọ̀ ọba ẹ̀sìn Fúlàní wọ́n ti tán lẹ́nu mọ́. Nàìjíríà náà ẹ̀rọ ìbọn nígbà pé Fúlàní ò ṣe Nàìjíríà ọmọ náà Haúsá Fúlàní Haúsá sí wọn náà wọ́n ṣe Haúsá mọ́ Fúlàní lọ́wọ́ wọ́n sì ra ọkọ̀ rẹ̀ Haúsá àtẹ̀ wọ́n fi pa Haúsá dànù wọ́n sì dáàbò wọn èyí mọ̀ pé bàtọ́ ní wákàtí Ọlọ́run wọlé nínú pé àwọn máa ń gbà àlejò máa lórúkọ ni ìgbà pé inú kun yẹn ló máa kó Yorùbá yọ ló máa kó wa lórí ibi tó ń kó wa sí. Ṣé kó tó gbowó yẹn èmi sọ́kà ẹ̀ máa sọ lórí kí òkì máa sọ pé lórí ètò kí òkì láyé wọ̀ wá wípé ṣé kó tó gbowó kọ́ máa gbowó owó èmi wọn ló ń gbà àtọ́ gbọ́dọ̀ bọ̀ ṣe àyẹ̀wò ní Fúlàní máa pa ọdún máa fi ṣàdékùn lọ sí gbogbo wa ọdún máa rúkọ ilẹ̀ Yorùbá yẹn tá a máa débẹ̀ lọ wa ẹ kọ́ máa gbọ́ wọn àtọ́wọ́n gba pvc o àtọ́wọ́n gbọ́ wọn kọ́mọ̀nà dìrà tọ́mọ̀dìrà ṣùgbọ́n wọ́n ṣoṣo ti pààyàn ọmọ sì lọ́ máa pààyàn ó ń bọ̀ díẹ̀ díẹ̀ ni kọ́mọ̀ di àwọn tí wọ́n lọ dìrà yóò wọlé ogbó bọ́tà òkú Yorùbá ní sọ̀rọ̀ kí báwo tí wọ́n ṣe jẹ́ tó ní kí ló ṣe bẹ́ẹ̀ tọ́kọ wọn lè jẹ́ ọgbọ́n olóòrùn máa fi rúbọ ogbó ní Fúlàní máa pa bàbá ìwé àtàwọn máa gbà wípé lágbá Ọlọ́run ìgbà olórí látòrí bàbá wa kí tó yìí tí pé pátá ìfẹ́ wọn ṣe ni o bẹ́ẹ̀ ṣe gbé olórí àwòdìdí pé tí lágbá Ọlọ́run àpò Ọlọ́run tó ti dáàbò láti ní oyún tó tó mọ yín kó tó mọ lọ́sìn mọ́ Ọlọ́run bá tó da yín òṣèlú ayé tí mo dá sí láyé Ọlọ́run mú yín tó mú yín bọ̀ àbúrò rẹ̀ kúrò ní gbogbo yín pátápátá gbogbo ọ̀dàlẹ̀ pátá àánú òjò ìbílẹ̀ Ọlọ́run àrò lè gbọ́ Ọlọ́run àtọ́gbà àtijọ́yà àbúríṣà tó ń gbàgbé tí ìran Yorùbá tó ń gbàgbé tọmọ Yorùbá tó fi pa wọ́n òjò Ọlọ́run á dìde pẹ̀lú ìbílẹ̀ àti ẹ̀jẹ̀ láìsẹ̀ tó dá sílẹ̀ yẹn ọláyípé ìlò kí mú ẹ̀jẹ̀ ti dúró á bí gbogbo wọn pátá àjọ tó gbogbo tó lò ní pọlíkìtì yẹn ẹ̀jẹ̀ tó parí òwò ní ṣọ́ọ̀ṣì yẹn á dìde ó ti dé ló ti bí ogun wọn á ti ogun lójú kó báyìí ní agbẹ́ Ọlọ́run bàbá mi ikú kò ní í pa o.
àwọn kan ò ní gbé àtọmọdé yẹn mọ́ àti gbogbo pátá tó finú kan ṣe ní àgbẹ̀ ọlọ́run arúgbó ńlá gbogbo bẹ́ẹ̀ ṣe ń fún bẹ́ẹ̀ ṣe ń pé kó dání ẹ̀rọ selfish ẹ̀rọ tí nìkan pé ẹ̀rọ mi ń jẹ̀yà pé kó lè kó nìyà ẹ̀ gbogbo mi jẹ́ àwọn tó sunkún àwọn tó bí pa láàárọ̀ yìí àwọn tó sunkún láàárọ̀ yìí àgbègbè àwọn tó ti pa omi jẹ́yà parapọ̀ á dúró sí gbogbo yìí gbogbo tó ní kò ní ṣe é ṣe omi jẹ́yà bí gbogbo wọn lágbẹ́ ọlọ́run á bí wọn tọmọtọmọ tìrọtìrọ wọn ò ní gbé ní mọ́ nílẹ̀ èyí mọ̀ pé Yorùbá nation yóò ti dúró láìpẹ́ láì jìnà a máa gbé gbogbo a máa yọ lọ́wọ́ lógo a máa mi sọ́jú yìí lọ àbọ̀lọ́ máa dájú lórí o ojú ò ní tì í o ilẹ̀ kan tó ṣí kò ní tì mọ́ ṣé ní ipa sọ́ọ̀tì yẹn náà ẹ fún ọ̀nà kan máa ṣe tó ń wọ̀ èmi ò pé tọ́lọ̀ ló máa ṣe tọ̀wọ̀n alálẹ̀ ló máa ṣe Elédùmarè ọba àṣàkẹ́ ọ̀run ọba tó ń ma ọba tó mọ́ tó sì mọ́ ọba tó mọ́ gbogbo jù gbọ́ lọ ó máa gba gbogbo láìpẹ́ yẹn ló máa ṣẹlẹ̀ gbogbo yẹn ló máa bú jáde bó ṣe jẹ́ dàbá mi ẹ máa bẹ́tò lọ ẹ ṣe gan. Hello. Bàbá mi dada. Ẹ kú ètò. Ẹ káàárọ̀. Ẹ kú iṣẹ́. Yes sir. Ara ò ní ní bẹ́ẹ̀ ni dáhùn. Ẹ máa ń kí gbogbo àwọn bàbá. Ẹ bá wọn bàbá mú tí wọn. Àwọn bàbá dáadáa ni o. Bá a sọ àwọn bàbá náà dàntàn. Ọ̀rọ̀ ìlú tó bá mọ tí wọ́n pè ní Nàìjíríà. Èyí sọ̀rọ̀ nìkan sọ̀rọ̀ Nàìjíríà rẹ̀ kan téèyàn lè máa sọ náà. Àwọn akẹ́kọ̀ọ́ tó ń travel láti jọ yìí tí wọ́n dẹ̀ rí pé ìyà ni wọ́n fi ń gbé wá tí wọn ò dẹ̀ sọ̀rọ̀ Ọlọ́run gbogbo àwọn ìtàn máa ń sọ pé Kùránì Bíbélì Ọlọ́run ti sọ gbogbo ń tẹ́ ń tàǹtàn ntọ́lọ́run ti sọ òròyìn kálukú ànábì nígbà wáyé ó ṣe báyìí àwọn náà ń kọ́ tàn lé ó kàn ń dùn mí fáwọn ọmọ wọn tọrọ yẹ kérò àwọn ọmọ wọn lè máa fi bàbá wọn pé bàbá mi tẹ̀ sí yìí àtúbọ̀tán ní àtúbọ̀tán lọ́yẹ ká máa dì ọ̀sẹ̀ tí ọ̀nà tí ó tà abúláyé tí ò ní máa sunkún tó bá rí Nàìjíríà kó didi Nàìjíríà ọmọ ìpínlẹ̀ tí wọ́n máa parẹ́ bí ẹni pẹ̀lú báwọn Ọlọ́run ó bí gbogbo wọn ẹnìkan wá dìde wá sọ pé ẹ má fìyà jẹran mi mọ́ wọ́n ń kóró tì àwọn èèyàn sì ń bẹ́ ń wò sí sọ̀rọ̀ wọ́n sì lágbára àti lè sọ̀rọ̀ ẹ má fìyà jẹ àwọn èèyàn wọn wò sí sọ̀rọ̀ ẹgbẹ́ nìkan wá sọ̀rọ̀ òun bí kó kú lónìí wàláì ládàtọ́ náà ti fún kò sí ìran ọmọ tó lè gbà á wàláì débi pé kò sí nǹkan tí ó ṣe bàbá wọn nǹkan kò ní ṣe Ìgbòho yóò máa bẹ̀nẹ̀ yóò máa dàgbà sí i yóò sì máa tuntun lójú Al-Kùránì máa tuntun lójú ayé ni wàláì yóò máa tuntun sí i wàláì torí pé n tó dúró lé lórí òótọ́ náà ni ó gbèdégbè yóò ti sọ ní ọ̀rọ̀ rẹ̀ ó ní òótọ́ tóun sọ òun ìyọ́wà gbòǹdínlẹ̀ lèrí yóò gba Oòduà nation ó tiẹ̀ ti bọ́ sí i ọlá Al-Kùránì torí pé kò sẹ́ni tí ó dé ẹ wo Saudi Arabia ẹ wo Kuwait mélòó ni wọn Abẹ́òkúta jùlọ wọ́n sì ń gbádùn iná ọ̀lọ́rí látọ̀dún tí wọ́n ti wà ń lù ọba gbọ́ àwọn olórí títí wọ́n fẹ́ jà àwọn èèyàn wọ́n fi ń ṣe omi mu ní Nàìjíríà wọ́n sì máa pẹ́ oúnjẹ kan tí mo ti mọ̀ pé àṣẹ ti brain wash wa táàmù olóńgìnì yóò máa lé eku kínú ilé láti mo lé eku sí ẹnu olóńgìnì bíbà wọ́n dẹ̀ jọ ń ṣeré pa ibi tẹ́ẹ̀tì mọ̀ pé ti brain wash wa tó yán nìyẹn ẹ máa bẹ́ẹ̀ tó yín lọ Ọlọ́run ní fi yín lẹ̀. Àmín. A ní lè jù báyìí lọ ẹni tó mẹ́sẹ̀jì mi bí àwọn pè mí mi ò pèkì kọ́ mo wà on another call ní o ẹ má bínú yàn pé kọ́ọ̀lù ẹ má wà on another call èèyàn ò lè gbé mí sórí èyí téèyàn wà lórí ẹ̀ àmọ́ lágbára lọ́wọ́ lọ́ọ̀ títí alẹ́ tàbá ti wà nílùú ká lọ ẹ tó wá lórí ọ̀fẹ́ láti máa bá wa sọ̀rọ̀ ń bẹ̀ Ìṣọ̀kan Oòduà TV mú kí gbogbo ọmọ Yorùbá pátápátá pé ẹ ṣé o olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ṣá bàbá dúpẹ́ wọ́n dúpẹ́ ẹgbóhùn wọn ọ̀fẹ́kẹ́ ẹgbóhùn olóyè ẹgbóhùn májàsọ́lá Àdìsá ọmọ Adéyẹmọ bàbá yìí dúpẹ́ mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yọ́ ọmọ Yorùbá tẹ wá sí court of appeal ní pàápàá jùlọ ẹ̀yin ọmọ ẹgbẹ́ mi Ìṣọ̀kan ọmọ Oòduà. kọ́ọ̀lù tó wọlé hello. hello bàbá ẹ̀ mọ̀ kú sẹ́yìn. Ọlọ́run ló ní iṣẹ́ rẹ̀ o.
Ọlọ́run alágbára yóò fún wa lórílẹ̀‐èdè wa o àlàáfíà ó sì jọba mò ń gbádùn yín fa. ẹ ṣé gan. Wàláì mò ń gbádùn yín láti alẹ́ àná tí gbogbo program tẹ̀sí là ń gbádùn ọ ló fún wa sí yóò sì dojú tẹlẹ́gàn yóò bá wa ṣẹ́gun Fúlàní nílẹ̀ wa. àmín Ọlọ́run. Lágbára Ọlọ́run yóò ṣẹ́gun fún wa. àmín. Ìjà ti Ìgbòho náà owó wọn ò san irọ́ ni wọ́n ti rí pé àwọn ò ní kéèsì mọ́ wọn ní kéèsì rárá wọn ò san owó wọn ò san gbogbo àpìlì tán lọ wọn ò san lágbára ìgbà ilé wa fún wa. ẹ̀pẹ̀lẹ́ kúṣẹ́ láyọ̀ lẹ́ẹ̀dẹ́lé. àmín ẹ ṣé gan. ọmọfẹ́lẹ́ ń ṣe lọ mo kí gbogbo ọmọ Yorùbá pé ẹ ṣé gan o àdúpẹ́ o ìtọ́ ò ní tọ́wọ́ yín iléyá ti dé o. àwọn akọ́wà tó lóye máa ń ṣe nílé fúléyá fáwọn opó ẹ̀ ń bá ní interest láti ṣe ẹ jẹ́ ká mọ̀ Ìṣọ̀kan Oòduà TV 09036371643 WhatsApp ní ká ẹ ti máa pè mí ẹ lè pè direct call àmọ́ tí n bá wà lórí program ẹ má máa pè direct WhatsApp ní ká ẹ máa pè ẹ já máa lọlé ó dàrú. ẹ ṣé o mo dúpẹ́ ẹran iléyá.